máa tẹ̀síwọ́ wájú o ìròyìn lẹ́yìn náà ní sọ̀ tó ní ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ kan mọ̀ wọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó kàǹkà mọ́ ni wọ́n ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Abẹ́òkúta sílùú Èkó wọ́n ní ọjọ́ Sunday ìyún àná òde yìí ní ọwọ́ àṣálẹ́ fẹ́rẹ́fẹ́ náà mọ́ ni wọ́n pè wọ́n ní àwọn arìnrìn-àjò eléyìí tí ń lọ láti ìlú Abẹ́òkúta sílùú Èkó òun náà ló jẹ́ pé ìjàmbá ọkọ̀ ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn tó sì jẹ́ wípé èèyàn 11 òun náà ló jọ́lọ́run nípè látàrí ti ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àjọ eléyìí tí ń jẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbòjú pópó Federal Road Safety Corps gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde o wọ́n ní ṣe rí ọkọ̀ yìí tí ó ní ìjàmbá ọkọ̀ náà ló jẹ́ pé Toyota vehicle òun náà wọ́n pè wọ́n fi nọ́mbà dánimọ̀ rẹ̀ wọ́n fi bẹ̀ wọ́n ní ṣe rí ọkọ̀ ọ̀hún òun ló jẹ́ pé nígbà tó dé orí afárá yún bíríìjì tó wà ní agbègbè Ẹ̀rúkù wọ́n ní agbègbè ọ̀hún òun náà ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ tó jẹ́ pé ọkọ̀ ọ̀hún ṣe ní sàn tàkìtì ní tàkìtì wọ́n ní àwọn tí ń bẹ nú ọkọ̀ ilẹ̀kùn ọkọ̀ ti tì pamọ́ wọn pínpín wọn ò tiẹ̀ ríbi sọ wípé àwọn fẹ́ dóòlà ara wọn o wọ́n ní látàrí bí ọkọ̀ ti ṣe ń gbókìtì wọ́n ní èèyàn 11 eléyìí tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún gbogbo wọn náà ní gbẹ̀mí mi pátápátá o gẹ́gẹ́ bọ́ ṣe wá wí ẹni tí ṣe kọ̀mándà yìí adarí àwọn àjọ FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Olúdáre Ògúnjọbí ó ṣẹ̀rí ìṣẹ̀lẹ̀ ń wò ó ní ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ gbáà òun náà mọ̀ ní ó nítorí pé àwọn 11 tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún kò sẹ́ni ó jáde láàyè nínú gbogbo wọn o gbogbo wọn náà ní ẹkún fínfín wọn ní ṣe níra àwọn tí ń bẹ ń bẹ ọkùnrin 10 òun ní bẹ ń bẹ àti obìnrin kan oṣù òun náà náà jọ wà nínú ọkọ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn 11 ọ̀hún òun náà ni wọ́n ti gbẹ́mìí wọ́n ní ṣe wárí àjọ FRSC òun náà wọ́n ń rọ àwọn èèyàn pé ẹ wò ó a ti máa ń sọ fún yín ẹ mọ ọ̀rọ̀ ra ṣe tẹ́ bá ti ń wakọ̀ lójú pópó ẹni bá délé nìkan ló mórí bọ́nú ewu ṣe bẹ́ẹ̀ bọ̀ wípé ẹni tó bá sáré tètè jù bẹ́ẹ̀ lọ kò kúkú ní kọjá létí ń lọ ẹni tí wọ́n rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kò ní sùn sójú ọ̀nà yóò ṣàdélé tiẹ̀ náà ni ẹja mọ̀ sọ̀sẹ̀ eré àsápajúdé kò dá nǹkankan o ẹni bá fẹ́ wakọ̀ ọmọ mu títa mọ́ ń ké ẹni bá mu tí ó mọ̀ wakọ̀ tá a mọ́ sọ kèé mọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kì í ṣeré oníṣẹ́ eré ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó bà nínú jẹ́ gbà ni o látàrí pé èèyàn 11 ó sì jọ́lọ̀ nípè lẹ́yìn ọ̀sọ́kà látàrí ti ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ọ̀hún aná òde yìí ló wáyé o ní òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Abẹ́òkúta sílùú Èkó tó sì jẹ́ pé àwọn tí ń gbẹ̀mí mi ọ̀hún wọ́n ti padà lọ́ọ́ rẹ̀ gbé wọn sí ilé ìgbókùsí eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ṣe wárí àjọ FRSC wọ́n ṣèkìlọ̀ wọn ẹ ṣọ́ra yín o ẹ má kó ẹrù àkójù overloading is not allowed gbogbo bá a ṣe máa ń pariwo fún yín ẹlòmíì bájọ FRSC bá dá wọn dúró báyìí eré àsápajúdé náà ní ẹlòmíì ò tiẹ̀ nífẹ̀ẹ́ dúró gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní àmọ́ o tààrà yín là ń bá yín sọ ọlọ́run jágúnlẹ̀ láyọ̀ tá a mọ́ sọ ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè kó wá bá wa kọ àwa náà láàkú wa nǹkan wa ẹ wò ó kàǹkà kọ́lọ̀ ọba kó dákun kó ṣàánú. ó kàǹkà tó mo ta kọ́sọ́ ní ọ̀dọ̀ mi bíbà yìí mo rí ìròyìn ní ìpínlẹ̀ Kaduna níbi tí aláboyún kan tó ti gba ìtúsílẹ̀ lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n san owó wọ́n ní ọdún 2025 ọdún tó lọ ní àwọn agbébọn àwọn bandits wọ́n ní wọ́n ya wọ agbègbè kan ní ìlú Kaduna wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jí aláboyún kan àti ọkọ rẹ̀ wọ́n ní wọ́n gbé wọn lọ sí àkàtà wọn wọ́n ní ọjọ́ kejì ọjọ́ tí wọ́n jí wọn gbé ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n pa ọkọ arábìnrin náà wọ́n ní láti ìgbà náà ni arábìnrin náà ti wà ní àkàtà wọn wọ́n ní kò pẹ́ yìí arábìnrin yìí ọmọ finú ṣoyún ọfẹ̀yìn gbọ́mọpọ̀n wọ́n ní ọmọ bímọ ni àwọn bandits ni wọ́n bá kí fóònù mọ́lẹ̀ pé hello èèyàn yín ti bímọ sí àkàtà wa o 30 mílíọ̀nù tá a lágbà tẹ́lẹ̀ òun nígbà mọ́ o a ti fowó kún ó ti di 60 mílíọ̀nù náírà látàrí wípé àwọn làwọn ń tọ́jú oyún bẹ́ẹ̀ ni àwọn làwọn ṣe ìtọ́jú ọmọ báyìí wọ́n ní àwọn mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún náà wọ́n ní wọ́n sáré sọ́tún bẹ́ẹ̀ ni wọ́n sáré sósì wọ́n ní wọ́n ti sanwó arábìnrin yìí àtọmọ ó ti wálé láyọ̀ àti àlàáfíà ìpínlẹ̀ Kaduna bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀. ó lágbára o ó sanwó ìyá àtọmọ. wọ́n ní 30 mílíọ̀nù làwọn ń béèrè fún tẹ́lẹ̀ látàrí pé àwọn àkàtà wọn ló bímọ sí. wọ́n ní wọ́n ti fi owó kan. wọ́n gbowó hospital owó delivery gbogbo ẹ̀wọ̀n. wọ́n làwọn tọ́jú oyún. owó ẹrù ọmọ. ó lágbára pọ̀. ọ̀dà ẹja múròyìn mi wọ́n ní àwọn èèyàn náà mọ̀ síbẹ̀ ní sùn lọ bẹ́ẹ̀rẹ́bẹ̀ yìí kọ́lọ̀ ọba kó dákun kó ṣàánú wa mọ̀ ni. wọ́n ní àwọn ẹlẹ́rù bandits tó jẹ́ pé kò sẹ́ni ó mọ bí wọ́n ti wá o
kò sẹ́ni ó mọ tí wọ́n fẹ́ o bí kò ṣe pé níta kan mọ̀ ni pé wọ́n ń domi àlàáfíà lúrú kọ́nà ọba kó dákun kó gbà wá lọ́wọ́ wọn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwọn ẹlẹ́rù bàǹdẹ́tì ó náà ló jẹ́ wípé wọ́n lọ rèé ṣe ìkọlù sí àwọn arìnrìn-àjò lè tán lọ láàrin òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ ti Gusau sí Magami ní ìpínlẹ̀ Zamfara wọ́n ní wọ́n lọ rèé ṣe ìkọlù sí àwọn arìnrìn-àjò ń wò kéde tó ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ olóṣèlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gusau níbi tó jẹ́ pé àwọn tí wọ́n rìnrìn àjò àwọn travellers tí wọ́n ń lọ láti ibìkan bọ́ sí ibìkan o wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ṣe kánsílọ̀ tí sojú Magami Shehu Musa bó ṣe wí wọ́n ní àwọn adìhámọ́ra gbébọn yìí òun ló jẹ́ pé kò sẹ́ni tó mọ ibi tó ti wà ṣàdédé ní ẹ̀kan bọ́ sójú ọ̀nà ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn o wọ́n ní ìbọn ní ìkòsà wọ́n ní láì tiẹ̀ wojú ẹnì kankan wọ́n ní ìbọn yìí sàrò lákọlákọ ni o wọ́n ń ṣe wa látàrí bọ́ ṣe ń yìnbọn yìí nìbọn ṣe ń ba àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n gbẹ̀mímì àwọn tí wọ́n farapa o látàrí bẹ́ẹ̀ kánsílọ̀ yìí ó sọ̀rọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ yìí ó ba òun lọ́kàn jẹ́ ó nítorí pé kò sẹ́ni ó mọ táwọn yìí ń fẹ́ débi tá a sọ pé bí owó ni wọ́n béèrè tí wọn ò tiẹ̀ rí fún wọn ò béèrè kankan àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n lọ jẹ́jẹ́ wọn láti bìkan sí bìkan tẹ́ ẹ wá dáná bọ́yá wọn tó jẹ́ pé wọ́n wá gbẹ̀mẹ̀mẹ̀ tí wọ́n padà sọ́dọ̀ ẹlẹ́dàá wọn lẹ́yìn ọ̀sọ́kà yìí wọ́n ní ó mọ̀ lágbára pọ̀ o àwọn èèyàn kan náà tún rèé tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rẹpẹtẹ wọ́n ní kódà dásìkò tí wọ́n ń kóró yìnyín jọ kò sẹ́ni ó lè sọ pàtó iye tí àwọn èèyàn tí ó gbẹ̀mẹ̀mẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún o wọ́n ní àmọ́ àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ dákun o ìjọba ẹ bọ́ta ẹ̀yin àjọ ẹ̀ṣẹ́ elétò ààbò ẹ máa bọ̀ ẹ wá dóòlà wa lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o wọ́n nítorí pé bí ìṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe káwọn ẹni bíi ẹ̀dá yìí kí wọ́n tún padà wá kí wọ́n tún wá ṣe ìkọlù míì látàrí eléyìí ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí ní ba àwọn èèyàn eléyìí tán wà ní ìtòsí agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó ti ṣẹlẹ̀ látàrí bẹ́ẹ̀ ni wọ́n ké sí ìjọba gómìnà ìpínlẹ̀ Zamfara àti ìjọba àpapọ̀ láti jọ̀ọ́ o kí wọ́n pèsè ètò ààbò eléyìí tó gbọ̀ngbọ́n láwọn apá ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ àti wípé láti lè dóòlà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa tún ṣe kí ni o kó má bàa wá tún ṣẹlẹ̀ mọ́ kọ́nà ọba kó jọ kó ṣàánú wa lọ́wọ́ ìkọlù lọ́tún lọ́sì. ní etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbábọ̀ lọ́jọ́ Ẹtì Friday aka ìròyìn kan nípa látàrí àràjàjà ètò ààbò lórílẹ̀‐èdè yìí wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n ya wọ agbègbè ilé ẹ̀kọ́ Nasarawa State University ní tó wà nílùú Kẹ́fì ní ìpínlẹ̀ Nasarawa wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ tààrà sí ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n pè ní Gudi Lodge èyí tó wà níjọba ìbílẹ̀ Akwaga ní ìpínlẹ̀ Nasarawa tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n náwó gan àwọn akẹ́kọ̀ọ́ 6 lọ sí àkàtà wọn wọ́n ní láti ìgbà náà pé àwọn báńdíìtì wò tí ì pé àwọn abẹnugan léèwé ọ̀hún àbáwọn òǹbí àwọn tí wọ́n gbé lọ sí àkàtà wọn wọ́n á ní báyìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn wọ́n sì ti pe àwọn mọ̀lẹ́bí wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ wá gba àwọn ọmọ yín tó wà lákàtà wa ẹnìkọ̀ọ̀kan wọ́n ní wọ́n san owó tó tó bíi 100 mílíọ̀nù ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ni wọ́n wá fi gba ọmọ kankan ní àkàtà wọn ní báyìí àwọn òǹbí àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Nasarawa State University wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ pé ìjọba àpapọ̀ kí wọ́n ṣàánú àwọn kí wọ́n gbà wọ́n bí àwọn ọmọ wọn yóò ṣe wálé láyọ̀ àti àlàáfíà. ìròyìn ilé náà ló sọ̀rọ̀ tó sọ wípé ìkọlù mímọ̀ tún wáyé lánàá tí ṣe ọjọ́ àìkú Sunday ní àwọn agbègbè kan eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Katsina pàápàá jùlọ agbègbè kan tí ń pè ní Mozaji wọ́n ní Mozaji yìí ó ń bẹ ní abẹ́ ìjọba ìbílẹ̀ Mutazau wọ́n ní kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde o wọ́n ní èèyàn méjì òun náà ló jẹ́ pé àwọn amòòkùnṣèkẹ̀dá adìhámọ́ra báńdíìtì yìí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní agbègbè kan tí ń pè ní Dúgúrú wọ́n ní ẹnìkan náà wọ́n gbẹ̀mí lẹ́nu tiẹ̀ náà ní agbègbè kan tí ń pè ní Ayinormau wọ́n ní bákan náà èèyàn 9 wọ́n tún gbẹ̀mí lẹ́nu tàwọn náà ní àwọn agbègbè míì wọ́n lè rí èyí tó jẹ́ wípé èèyàn 2 lọ́tọ̀ọ̀tọ̀ òun náà gbẹ̀mí lẹ́nu wọn o ní ọjọ́ àìkú Sunday lánàá òde yìí nípínlẹ̀ Katsina náà ló ti ṣẹlẹ̀ o wọ́n ní àwọn ẹni bíi ẹ̀dá yìí ló jẹ́ pé kò sẹ́ni ó mọ bí wọ́n ti ṣẹ́ wá o wọ́n ní bí wọ́n ti ṣe dé òun náà ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní da àdúgbò ọ̀hún láàmú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pàráàrò wọ́n ní kó tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí àwọn èèyàn ṣẹ̀wá ẹ̀ látàrí ìkọlù tó wáyé ọ̀hún òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí òun ló ti di tọ́rọ́ fọ́kágbé báyìí o torí pé ọlọ́mọ ò fẹ́ mọmọ dàbí alára bàbá ò rí bí ọmọ rẹ̀ wà
ìyágò mọ bí ọkọ gbé lọ látàrí wípé ìbẹ̀rù bojo ó ti bẹ́ sílẹ̀ ní àwọn agbègbè eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí o wọ́n ní àwọn mọ̀lẹ́bí tó yẹ pé àwọn èèyàn wọn gbẹ̀mí mì inú ọ̀fọ̀ tó ń ti bànújẹ́ ó náà ní wà báyìí látàrí wípé wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn mọ̀lẹ́bí wọn bákan náà nìròyìn sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Katsina yìí òun ló jẹ́ wípé ìkọlù ó ti wá di gbọmọgbọmọ báyìí o láwọn apá abìkan tó sì jẹ́ wípé wọ́n ní àwọn ń retí èsì láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti wípé wọ́n wọ́ sí àwọn agbègbè kan tí ẹ̀ wá dúró níbi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ yẹsẹ̀ o ní táwọn aráàlú sọ rèé o wọ́n ní ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin agbófinró ẹ̀yin ẹ̀jọ́ ìṣelétàbò gbogbo ẹ̀bọ̀ dákun ẹ̀ tí ẹ̀ wá máa gbé lọ́dọ̀ tiwa gan nítorí pé ìkọlù lọ́tún ìkọlù lósì ó ti wá fẹ́ sú wa o èèyàn 12 tanyanya ọ̀nà gbẹ̀mí lẹ́nu wọn yìí lọ́jọ́ àìkú Sunday òun náà sì ni ìṣẹ̀lẹ̀ òun ló wáyé o ṣe wá rí ìṣẹ̀lẹ̀ tó wáyé ó ṣàpèjúwe àìsí ètò ààbò ní apá àríwó orílẹ̀-èdè Nàìjíríà tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé apá àríwó orílẹ̀-èdè yìí ètò ààbò lápá abẹ́hùn ó ti dẹnu kọlẹ̀ ìròyìn sọ ọ́ di mímọ̀ wípé kò fẹ́ẹ̀ sí lójúmọ́ o kó má jẹ́ wípé ìròyìn pé ìkọlù wáyé ó ń ṣẹlẹ̀ ní apá àríwó orílẹ̀-èdè yìí ẹ wò ó ju gbogbo ẹ̀ lọ èèyàn 12 òun ló gbẹ̀mí mì látàrí ìkọlù eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Katsina lánàá òde yìí òun náà ló sì ṣẹlẹ̀.